الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد. afábùrà wúbi lákòótókù yìí kì í gbọ́. إذا لم يعز الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد. wá sí ọ̀yẹ́rú wa wọ̀nyí wá sí ọ̀yẹ́ wa. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ìtẹ́jẹ́ wá sí ṣíṣe ẹrù ńlá ni wọ̀lí ọlọ́run ní wá sílẹ̀ ní wá ṣe ìdálẹ́mú ya izili nasa abikiluku. إذا لم يعز الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد. afábùrà wúbi lákòótókù yìí kì í gbọ́. إذا لم يعز الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد. wá sí ọ̀yẹ́rú wa wọ̀nyí wá sí ọ̀yẹ́ wa. إذا لم يعز الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد. ẹ jẹ́ ó jókòó lọ́kàn yín pé à ń bẹ lóhun kó ṣe wá léèyàn àfààní mọ́ni wà mùdìníbù ẹni ó jẹ́lẹ́sẹ̀ báwa ti jẹ́lẹ́sẹ̀ yìí. إذا لم يعز الآسين bí ọba kó àwọn èèyàn jọ kó máa ṣe wáàsí fún wọn pé èyí ọ̀dà èyí ọ̀dà. ومن يعز الآسين بعد محمد. bálẹ̀ ní tó tún wá ṣe wáàsí báwọn èèyàn mọ́ lẹ́yìn anabi Muhammad anabi Muhammad nìkan ló dà. إذا لم يعز الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد. gbogbo ẹ̀yin ọmọ kẹrẹ mẹ́jẹ̀ẹ́nu yẹn ọmọ kú mọ́. إذا لم يعز الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد ومن يعز الآسين بعد محمد. gbogbo àwọn ẹlẹ́sẹ̀ ti bẹ láyé ni tẹ́lẹ̀ wá ṣe wáàsí fún wọn tọ́wọ́ ni pé àfẹ́ síkírì ni èèyàn pé ẹni irú ìwọ lọ wẹ̀ lọ yẹ kankan ìwọ ni ọwọ́ ṣe wáàsí fáwọn èèyàn báwọn ẹlẹ́sẹ̀ ọba máa ṣe wáàsí. من ذا الذي ما سأقتم ومن له الحسنى فقط. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. àṣebọ́wárí bẹ́ẹ̀. من ذا الذي ما سأقتم ومن له الحسنى فقط. محمد العادي الذي عليه جبريل هبت. bàbá ló kọ́ wa bẹ́ẹ̀ wàláì bàbá ló kọ́ wa. الله. من ذا الذي ما سأقتم. من ذا الذي ما سأقتم. ومن له الحسنى فقط. ومن له الحسنى فقط. wọ́n ní bàbá wa lájẹ́ àgbà wọ́n ní kùrú mahasina mawtakum. dáadáa táwọn òkú yìí bá ṣe ni ẹ máa wí àyẹ̀sọ àyẹ̀dẹ́ ni ọba ti kú. من ذا الذي ما سأقتم ومن له الحسنى فقط. bàbá lẹ́rú ọlọ́run náà ó jẹ́ wọ́n yó ọwọ́ abọ́sẹ́yìn ìlú ìwọ̀n kọrin ìpè من ذا الذي من ذا الذي ما سأقتم ومن له الحسنى فقط. من ذا الذي من سأقتم tàlẹ́ni tí ọ̀sà burú láyé rí
ta lolúwẹ̀. من ذا الذي ما ساقطتم ومن له الحسنى فقط. wọ́n mọ̀ làwùlà òsì náà fàkàtì tàlẹ́ ní tó gbé dáadáa ní sàṣẹ láyé rí ta lolúwẹ̀. الله. man dha alladhi من ذا الذي ما ساقطتم ẹ bá wí papọ̀ ló dà. ومن له الحسنى فقط. àfọ̀bà wúvi ìwí bẹ́ẹ̀ wọ́n ní wọn bàbá ń gbà tí ó ṣe ìṣà ń wí bẹ́ẹ̀ ṣe pé ń bẹ́ẹ̀ ni. من ذا الذي ما ساقطتم ومن له الحسنى فقط. tálẹ́ ní tí ò sàbúrú rí pé ìsàbúrú rí ta lolúwẹ̀. ọmọ ńlá òun lẹ́hìn sí náà fàkà. ومن له الحسنى فقط. tálẹ́ ń tó ní pé dáadáa nìkan ló ṣàṣe ta lè rí pé bàbá tùwé ẹ̀ wò ta túkọ̀ ẹ̀ wò dáadáa náà láàrin mbẹ̀. mọ́tò lẹ́bí mọ́. من ذا الذي ما ساقطتم ومن له الحسنى فقط. wọ́n bàbá ní wí bẹ́ẹ̀ gbogbo àwọn ẹyẹ sì gbọ́ pé wèrè lẹ́nu yìí ni. من ذا الذي ما ساقطتم ومن له الحسنى فقط. alájà pa nígbà tí ó ṣe ẹrú náà wọ́n ń gbọ́ hátìfù ni wọ́n gbọ́ ohùn kò wá lẹ́ni tí ń sọ̀rọ̀ náà ìwọ̀n pé muhammadu al-hadi alladhi. muhammadu al-hadi alladhi alayhi jibrilu habata. ẹni náà ń fún lẹ́sìn kò wá lẹ́ni náà. muhammadu al-hadi alladhi alayhi jibrilu habata. muhammadu al-hadi alladhi. àtẹ̀bí muhammad nìkan ni ọ̀sẹ̀ rí. muhammadu al-hadi alladhi. ọ̀dà àdìdà ọkọ̀ ọ̀lẹ́jà lè mẹ́. muhammadu al-hadi alladhi. الذي ما ساقطتم ومن له الحسنى فقط. محمد الآل الذي عليه جبريل هبط. محمد الآل الذي عليه جبريل هبط. ولا فالنبي نكان صلى الله عليه وسلم. الله محمد الهادي الذي عليه جبريل هبط. محمد الهادي الذي عليه جبريل هبط. ẹrú rẹ̀ pé wọ́n tó ń béèrè ọ̀rọ̀ pé ta lẹni tí ọ̀sán lọ́wọ́ yìí ó ní muhammed ọ̀sẹ́rì. محمد الهادي الذي عليه جبريل هبط. anabi tí ń jẹ́ muhammad alahadi afẹnimọ̀nà tí Jibrilu máa wá ń bá ní gbogbo ìgbà ni kò sẹ́lẹ̀ wúri. ماذا الذي ما ساقطتم ومن له الحسنى فقط. محمد الآل الذي عليه جبريل هبط. sọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ afábùrà wúvi ọlọ́run ti wá fi àyè ẹ̀lẹ̀ fáwọn tá a wà ní òkúrẹ́ lẹ́yìn tá a fẹ́ tí gbọ́ bẹ́ẹ̀ pé ẹni tí ẹni ọ̀wẹ̀ tó yẹ kankan ló yẹ kó máa ṣe wáàsí. إذا لم يعي الآسين من هو مذنب. ẹni ọba jẹ́ lẹ́sẹ̀ bí ọba lè ṣe wáàsí mọ́. ومن يعي الآسين بعد محمد. tọ́lá wàá ṣe wáàsí náà wọ́n ẹlẹ́sẹ̀ lẹ́yìn ànábì Muhammad. صلى الله عليه àfànábì وسلم. Muhammad ó yẹ kí wọ́n tilẹ̀kùn wáàsí ìṣiṣẹ́ lẹ́yìn إذا لم يعي الآسين من هو مذنب. ومن يعي الآسين بعد محمد. ìdàpọ̀ ọlọ́run ẹ̀rí pé wáàsí lágbára. الله. àfààní wọ́n yà ìzù àlàásì. ومن يعي الآسين بعد محمد. lẹ́yìn ànábì Muhammad tani ó tún wá ṣe wáàsí. الله عليه ọtí وسلم. ọ̀dọ́ ló ṣe wáàsí yìí náà irun ọ̀dà bí àtùpà tí ń jó rẹ̀ tí ń tàn mọ́lẹ̀ fáwọn èèyàn.
إذا لم يعز الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد. Suratu Yasin tànkẹ́ àfàbọ̀ òwúvi. Ibi tá a bàdé lọ́la yìí ọlọ́run o àwọn tá a bàdé bẹ̀rẹ̀ ló tún já bẹ̀rẹ̀ lọ́dún tí ń bọ̀. àmín. gbogbo orin tí ń bẹ́ mi ẹ̀ rí pé Yasin kún ẹ̀rọ àǹfààní tá a ní bẹ̀ àǹfààní nínú rẹ̀ púpọ̀. Allahu Akbar. Labari tá a sì gbọ́ nínú Suratu Yasin àfàbọ̀ òwúvi ọjọ́ labari ànábì Isa alayhi salatu wa salam. a tún wá sórí ire kan ẹsẹ alhamdulilayi. alhamdulilayi. a tún ṣe oríire kan ẹnìkan ní alhamdulilayi. alhamdulilayi. tàbí wọ́n já mà kó oríire ni Sayyidatu Aisha ni. Aisha tu yàwó Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀pọ̀lọpọ̀ anabi Muhammad. zawjatul mar'i sirruhu. yàwó yẹn náà la sírí yẹn. yàwó ẹni ní rí ni tán ó ní anabi Muhammad. Aisha tó wí báyìí ọ̀là níbi ní gbogbo ẹ̀ náà bá ti jòkó lẹ̀ tó fẹ́ bẹ̀ lọ ọ̀wà ni ya Rabb ẹ̀wí bẹ́ẹ̀ ya Rabb mo ti bẹ́ẹ̀ níjẹ́ wí tẹ́ fi wí ni. ya Rabb ya Rabb ìjòkó Yasin iná láti gbọ́ ẹni ọba ti wá pè ọ́ lọ pé ya Rabb ẹni ọba wá pè ní iye ìgbà yìí ní iye ìgbà tí mo fẹ́ wí yìí ọ wá pè é ní iye ìgbà náà. naam. bọ́bá ti pè bẹ́ẹ̀ tán kó béèrè ntọ́fẹ́ èsì ló kù kọ́ mọ́ ẹni tí. إذا لم يعز الآسين من هو مذنب ومن يعز الآسين بعد محمد. ọlọ́ni gbogbo ẹ̀yìn tẹ́ wà lọ́wọ́ tẹ́ mú Kùránì lọ́wọ́ yìí afábùrà wúvi lẹ́ẹ̀kan ni kò wí kó díbìlù tìfíkà délẹ̀. خذ بلطفك يا إلهي من له زاد قليل. wọ́n fi kún àlùbáríkà rẹ̀ gbogbo wa náà àti sẹ́wọ̀n lẹ́yìn ní káwọ́ àtàlẹ́ ní ọ̀sẹ̀ kama àbí kí ẹ̀wọ̀ làwọn máa wá. abúlànà mọ́lẹ́kà kẹbíra nàìjíríà mímà nàkàfù rabbana ibi àǹtakọ́dé wàlímúnádì jibra'il. ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقاضي ولمنادي جبرائيل. خذ بلطفك يا إلهي من له زاد قليل باسمك ياتي من بابك يا جليل. هب لنا ملكا كبيرا مما تقاضي ولمنادي جبرائيل. ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص قريب مذنب عبد ذليل. هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقاضي ولمناجي جبرائيل. منه إسيان ونسيان وسأو بعد ساوي منك إحسان وفضل بعد إعطاء الجزيل. هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقاضي ولمناجي هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاضي والمنادي جبرائيل. هب لنا ملكا
كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقادي ولمنادي جبرائيل قال يا ربي ذنوبي مثل رمل ذات أنت فاعف عني كل ذنب فسفه صفوة الجميل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقادي ولمنادي جبرائيل كل نار نبودي يا رب في حقي كما قلت كل يا نار كوني أنت في حق الخليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقاضي ولمناجي جبرائيل كيف حالي يا إلهي ليس لي خير الأمان سوء أماني كثير سابقا قليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقاضي ولمناجي جبرائيل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقاضي ولمنادي جبرائيل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاضي ولمنادي جبرائيل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقاضي ولمنادي جبرائيل ربي أبلي كنز فضلي أنت وهاب كريم ما في دمي خير الدليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا اجعل تقاضي ولمنادي جبرائيل أين موسى أين عيسى أين يا آية أين نوح أنت يا صديق آصي تبوا إلى المولى لجل أكرمكم الله أنت يا صديق أنت يا صديق آصي تبوا إلى المولى الجليل أنت يا صديق آصي تبوا إلى المولى الجليل أنت يا صديق آصي أنت يا صديق آصي ìwọ ọ̀rẹ́ mi tó jẹ́ lẹ́sẹ̀ bíi tèmi náà. tubu ilayi mawulali jalili. padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba nínú. anta ya sadiqo asi. tubu ilayi mawulali jalili. àbẹ̀ni Musa. aina Musa. أين عيسى أين يحيى أين نوح أنت يا صديق آسي توب إلى المولى الجليل Musa tó ti jíṣẹ́ dẹ̀. Allahu akbar. Ànábì Isa tá ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ dà. Aina Musa aina Isa aina Yahya aina Nuhu. Yahya dà Nuhu dà. Anta ya sadiqo asi tubu ila al-mawla al-jalil. Akramakum Allah. Fáfà ní gbogbo wa tá a wá lálẹ́ yìí. Naam. Pẹ̀lú gbàgbọ́ Ọlọ́run pọ́lọ̀ ní já sórí ibú mọ́.
àmín. Ànábì Ìsá ni wọ́n sọ̀rọ̀ tí mo fẹ́ gbanu ẹ̀ sọ yìí ọlọ́kùnrin àbí yẹn sọ ẹ̀ jí Ànábì Ìsá alayhi salatu ó lé wassalam. pàtí mo rí ẹ̀yìn àjọ sí ọlọ́run ọ sọ̀rọ̀ yìí kalẹ̀ wá àjọ sí ọlọ́run wá bá nílẹ̀ bẹ́ẹ̀ naam. ó ní ọkùnrin kan náà wọn bá ní Israel lásìkò Ànábì Ìsá tẹ̀ ń gbọ́ ni tí Suratu Yasin ni wàhálà tún sàtàwùzù àbí. وآية لهم الأرض الميتة أحيينا وخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وفجرنا من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. Ọlọ́run mọ́sá jẹ́gun wa náà sórí rẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀ wa lọ́kùn pẹ̀lú ọ̀rọ̀ ó ní yé ó ní àsìntọ́lọ́ ní ká kéré ọdún ni ó lóun ọ̀rọ̀ òun sùn mọ́ àwọn olè má kéńjọ́ kan lálẹ́ yìí ni wọ́n sunkún ó ní. الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون ومما لا يعلمون. أكرمكم الله. arákùnrin yìí ó níyàwó kan ومما تنبت الأرض لا إله. مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. كان لرجل أو مكو كان لرجل من بني إسرائيل زوجة من أجمل النساء. نعم. إلى بني إسرائيل أقول لك أني يوكا tí làwọn agbẹjáde pé mini ajimani nisa ìyàwó náà dáa púpọ̀ nínú àwọn òbí. subhanalladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ardu wa min anfusihim wa mimma la ya'lamun. mini ajimani nisa'i zamaniha inú àwọn obìnrin tó dá lásìkò tiẹ̀ lọ́wọ́ Allahu akbar wọ́n lè wọ́n wọ̀ mú gíra mú ń bì ha bíi ti ń ké yìí nítorí pé kẹ́nìkan mọ̀ wá ti bẹ̀ sórí ibú pé àbí wọ́n kàn ń lò wí ni wọ́n wọ̀ mú gíra mú ń bì ha ọkùnrin yìí mú gíra mú ń bì ha ọwọ́ aláìkí obìnrin náà púpọ̀ ẹ̀wọ̀n èdè lágbàwá wọ́n wọ̀ mú gíra mú ń bì ha ọwọ́ afẹ́ràn ọmọbìnrin náà púpọ̀ abọ́bọ̀rọ̀ wúbi. الذي خلق الأزواج كلها. abọ́bọ̀rọ̀ wúbi. قواكم الله. مكرم بها. bọ́bá ṣe wọ́n náà ń kọ́ obìnrin yìí ọkùnrin yìí wá fẹ́ràn ẹ̀ púpọ̀ ṣé wàá gbọ́n tó tẹ̀lé jẹ̀mọ́ famatat ìyàwó yìí wá kú. subhanalladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ardu wa min anfusihim wa mimma la ya'lamun. famatat ìyàwó yìí wá kú ọlọ́mọdé obìnrin ó kú mọ́ wa lọ́wọ́ wọ́n jà wá ní òkú mọ́ wọn náà lọ́wọ́ já lọ́ra wa mọ́ lásìkò tí wọ́n ń gbéra wọ́n sí èyí famatat ìyàwó yìí wá kú ẹ̀rín tó wá ṣẹlẹ̀ jẹ̀mọ́ subahana tẹ̀ wí ni subahana alladhi khalaqal azwaja kullaha. nígbà tí ìyàwó wá kú falazama qablaha ọkọ
ọkọ̀ wa kù ń bi sàárè rẹ̀ mọ́ àwọn sì máa sìnkú sínú tẹ́ni wọ́n bí rí ìtawà náà ṣe yìí. subhanalladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ardu wa min anfusihim wa mimma la ya'lamun. فلازم قبرها زمانا طويلا. gbogbo ẹ̀yọ́ bá ma kéwù kíjọ bá ma. فلازم قبرها زمانا طويلا. bá ma ké سبحان الذي. سبحان الذي خلق الأزواج كلها. mo gbàgbé mi àpàdé wájú ọlọ́run lórí ẹ̀. ọkùnrin yìí wá lọ ọwọ́ àtúmọ̀ ibi ìsàlẹ̀ ìyàwó rẹ̀ ni wọ́n ń gbé bọ́bá lọ tó bá bọ̀ adarí lọ bí sàárè. subhanalladhi khalaqal azwaja kullaha. àti ọkọ̀ wáyé lọ bẹ̀ famara Isa alayhi salatu wassalam ǹjẹ́ gbọ́ anabi Isa wa kọjá ọwọ́ akọjá lára ọkùnrin yìí ó sì bá ń bi sáré láàrin náà ẹ wá bá ìwọ̀n sunkún. subhanalladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ardu wa min anfusihim ومما لا يعلمون. جماعة فرعاه يبكي النبي سالت السكون الله أكبر الله أفبعوفي سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. فقال له عيسى النبي Ìsá wá kọjú sí má yubukika kí ni pọ̀ lẹ́kún. ẹkún yìí pọ̀ kí ló dé. ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ kú kí ló dé ní à. kí ni pọ̀ lẹ́kún. ní ṣe ní kò ṣeé sọ fún ọ. ẹ̀rí nígbà tí ànábì Ìsá wá béèrè lọ́wọ́ ẹ̀ faqassa alayhi khabarahu sáwọn ọmọ tó ti pé kìí ṣe pé ìrú òun sọ ni. subhanalladhi khalaqal azwaja kullaha. bí kò ṣe pé ìyàwó kú àwọn ọmọ lọ́wọ́ àdálẹ̀ yìí kálukú wọlé lọ́ọ́ yà àti àwọn òríbi lọ ọkọ náà wà lè gbélé mọ́. فقصة سبحان الذي خلق الأزواج كلها. سبحان الذي خلق الأزواج كلها. النبي Ìsá ní kí ni sí ọ فقصة عليه خبره ọkùnrin yìí wá sí làbárí rẹ̀ báyìí lèmi jẹ́ sàárẹ̀ ìyàwó òun lòún dúró tì ìyàwó náà ti kú. subhanalladhi khalaqal azwaja kullaha. Ànábì Ìsá faqala lahu Ànábì Ìsá wa ní atuhibbu an uhyiha laka. ǹjẹ́ o fẹ́ kí n jí fún ọ. subhanalladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ardu wa min anfusihim wa mimma la ya'lamun. subhanalladhi خلق الأزواج كلها. ẹ má fi àṣẹ sí o. ما تنبت الأرض ومن أنفسهم ومما
لا يعلمون tó fẹ́ kí n jíyàwó náà fún ẹ sẹ́ni pé béèrè nu káyọ̀ náà mo fẹ́ kó jí níbo ni kò tọ́lọ́ sí fi sàn níbi yìí sálẹ̀ sà òun ni kò máa jí kú àárẹ̀ kò máa wò ó sàn àbí àfa ìgbàwó fi. سبحان الذي خلق الأزواج كلها ọ̀fẹ́ kí n jí fún ó ní mo fẹ́ bẹ̀ ẹ̀yin jẹ̀mọ́. سبحان الذي خلق الأزواج كلها sàárẹ̀ tọkùnrin ìjọkọ́jì fàdà Isa alayhi salam sahibal qabri anabi ìwé sáwá pé ìwọ́n tó ń bẹ́ nù sàárẹ̀ yìí ìdílé pẹ̀lú gbọ́dọ̀ Allah afáàmà wúri قواكم anabi Isa سبحان الذي خلق الأزواج كلها anabi Isa ti pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́wọ́ tó ń bẹ́ nù sàárẹ̀ ìdílé fakharaja alayhi aswadun سبحان الذي خلق الأزواج كلها ọkùnrin dúdú kan lọ́mọdéjáde ló sáré takharuju afọ́bàwùbí takharuju min manakhirihi wa aynayhi takharuju an-naru min manakhirihi. لا إله إلا gbogbo الله òun rẹ̀ iná ń jáde ń bẹ̀. السلام wa aynayhi méjèèjì sáré iná. سبحان الذي خلق الأزواج كلها òun ti bẹ̀rẹ̀ rẹ̀ iná ń jáde. nígbà tí ń jáde tí iná jáde àti nímú rẹ̀ ní gbogbo òwò rẹ̀ ẹ̀gbọ́n ọkùnrin náà wá dìde nígbà níbi iṣẹ́ àti pẹ̀lú ọgbọ́n ọlọ́run dìde ọkùnrin náà wá ní la ilaha illallah Isa ruhullah. الله أكبر سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون ọkùnrin tíyàwó ẹ̀ kú ọwọ́ ni ya Isa wallahi ẹni tèmi kọ́ yìí òkú tèmi kó dìde yìí. سبحان الذي خلق الأزواج كلها bali wàhálà sàárẹ̀ yìí ni wí fọ sàárẹ̀ tó tẹ̀lé yìí eléyìí gbọ́dọ̀ mọ́ ọmọ kọ̀ọ̀rọ̀ náà kú سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. nígbà níbi ìsáwá gbọ́ báyìí lẹ́nu rẹ̀ ẹni yìí ló sì dìde yìí nítorí ó ní la ilaha illallah Isa ruhullah. ṣàgbọ́ ọkùnrin òkú tèmi kọ́ yìí nígbà níbi ìsáwá gbọ́ bẹ́ẹ̀ ọwọ́ ni irji makanak padà sáyé rẹ̀ ìwọ́n tó jí òun yá. أنا الذي خلق الأزواج كلها. fasakata maitan ọkùnrin lọ́ba tó wọ́n lulẹ̀ lọ́ba tó ọba kó padà gbọ́ fawara uturaba anabi yisa wa fi ẹ̀pẹ̀ bò mọ́lẹ̀ ẹnìkọ̀ ẹ̀kí ọ̀rọ̀ ìgbésí buhari. الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. fawara uturaba anabi yisa wa fi ẹ̀pẹ̀ bò ọkùnrin ní padà ó kú padà. فالتفت الى القبر الاخر anabi isa wa gbiri ọwọ akọyin ibi sáré ni èyí tó wà mẹ nígbà anabi isa wa tún gbẹlú síbẹ̀ Allahu akbar anabi isa wa ni ya sahiba hadha al-qabr ìwọ tó ń bẹnu sáré yìí ìwọ lè dìde
lakum bi idhnillahi ta'ala ìdíje pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run fashaqqa al-qabr sáré yìí náà bá tún yanu Allahu akbar. subhanalladhi khalaqal azwaja kullaha. sáré inshaqqa al-qabr inshaqqa al-qabr sáré ọ̀yanu ọ̀lanu wa kharajat minhu imra'atun obìnrin kan bá jáde nínú ẹ̀. Allah. tanfaddu at-turaba an rasiha obìnrin kan jáde ń bẹ̀ tanfaddu turaba an rasiha ìwọ̀n gbẹ yẹ̀pẹ̀ kúrò lórí ara ẹ̀ obìnrin yìí ń gbẹ yẹ̀pẹ̀ kúrò ní orí ara ẹ̀. gbẹ yẹ̀pẹ̀ kúrò lórí ara ẹ̀. subhanalladhi khalaqal azwaja kullaha. lára rajulu ọkùnrin tí ń sunkún yìí ó ní hadhihi zawjati hadhihi zawjati. subhanalladhi khalaqal azwaja kullaha. زوجتي يا روح الله يا روح الله يا روح الله يا مؤمني وعيسى ìyàwó tèmi tẹ̀ ń gbé náà ni. ẹ gbọ́ jàmá àbó ti sùn yín báwọn. subhanalladhi khalaqal azwaja kullaha. àbí kálá kùsìhà mú nǹkan rẹ ìyàwó rẹ la ilaha illallah. subhanalladhi khalaqal azwaja sí ìyàwó òkú fún tí yóò fojú kan ọmọ ìyàwó ni pé ọlọ́run o ìyá àwọn ọmọ yìí ìyá àwọn ọmọ yìí ìyá náà fẹ́ lọ ọlọ́run náà máa kúta Ànábì Ìsá ni múyàwó rẹ fa àkàzà ọkùnrin yìí bá múyàwó jama wà ń sọ̀rọ̀ fà lọ́ba kó ń bí sàárè ọkùnrin ṣe kí ni ó múyàwó ẹ̀ ó kíìsì ẹ̀ ó dì mọ́ wà ń sọ̀rọ̀ fà bí ìgbà tẹ́ ń kó wá sí làwọn lárùn ìyẹn sọ̀rọ̀ fà ó ti kálukú pàtẹ́ni lọ́ọ́lé ọkùnrin yìí bá ń lọ́ọ́lé pẹ̀lú ìyàwó ẹ̀ fún àjọlákà náà òun wá kún ọkùnrin yìí lójú ọ̀nà pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n jẹ́ ń lọ ọlọ́wọ́ subhanalladhi khalaqal azwaja kullaha. àjọlákà náà mo fi lọ wákìtì orúkún ọkọ orúkún ìyàwó náà rí i pé bọ́kọ̀ òun ti rìn yìí òun ti wọ́n lọ sóòrùn ọ̀sẹ̀ mú jẹ́ Allahu akbar. subhanalladhi khalaqal azwaja kullaha. faqala laha ọkọ wa sọ fún ìyàwó ẹ̀ olùwọ̀ ìyàwó mi qad qatalani az-zahr ẹ̀yìn mú az-zahr àìsùn ní ń jẹ́ sáà èyí tà ń sè ní gbòdò àìsùn ṣe pé yóò béèrè lọ́la àìsùn tí ń dàbí láàmú wọ ìyàwó mi qad qatalani az-zahr ala qabrik àìsùn tí ń ṣe lórí sàárè rẹ ǹjẹ́ o ti kú mọ̀sùn òǹgbẹ́ tí àìsùn ti mú mi wà urid an akuza lí ráhàtà mo wá fẹ́ sinmi ìwọ ìyàwó mi sàgbé ń tọrọ yẹn lórí ìyàwó faqalat lahu ìyàwó wọn sọ fọkọ rẹ pé if'al sùdíẹ̀ gbọ́ sùdíẹ̀ subhanalladhi khalaqal azwaja kullaha. faqalat lahu ìyàwó ni faqalat lahu if'al ẹ̀sùn fọwọ́dà ra'sahu ala fakhidhiha ọkọ wa ni pé tó kú tó wọ́n sẹ́ni pé ọwọ́ àfẹ́rí lé ìtàn ìyàwó ẹ̀ ó fi tàn ìyàwó rẹ̀ ṣe. subhanalladhi khalaqal azwaja kullaha. subhanalladhi khalaqal azwaja kullaha. ọkọ wa fi tàn ìyàwó ẹ̀ ṣe pílò wà náà mà lọ́ba sùn. Allahu akbar ababa wubi wa bainama huwa kadhalik
láàrin ìgbà tọkọ ti sọ̀rọ̀ oorun ti wọ́lá abáàbà wúvi ọ̀rọ̀ dé ibi marra biha ibnu malik min ajmal ali zamani ọmọ ọba àlú ń bẹ ọmọ ọba náà wà kọjá ọmọ ọba tá a wí yìí ọjà púpọ̀ ọmọ ọba náà lọ́kùnrin àwọn èèyàn tẹ̀lé Allahu akbar abáàbà wúvi. سبحان الذي خلق الأزواج كلها ọmọ ọba yìí tẹ àwọn kánikátó yẹn ní ọgbọ́n abáàbà wúvi wàá hà alájà wádìí hasan ó tún wá alájà wádìí الحسن alájà wádìí hasan lórí ẹ̀sìn tó dáa ọmọ yìí gan yáàyè fún rẹ̀ ó tún wá gun ẹ̀sìn tó dáa Allahu akbar. سبحان الذي خلق الأزواج كلها ọmọ ọba ń kọjá lọ ọmọkùnrin tó sùn tó fi erí lẹ́tọ̀ ìyàwó ẹ̀ ó wọ ọmọbìnrin pẹ̀lú ẹ̀wà rẹ̀ ẹjọ́ kẹ́ni nìyí الله أكبر afọ́bà wúvi falamma ra'aha nígbà tí ọmọ ọba rí ìyàwó yìí ta'allaka biha ìfẹ́ rẹ̀ mú pínyé èyàn lọ سبحان الذي خلق الأزواج كلها wà á nàlá sí ìkẹ́ dáadáa. مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون أبابا ومي فألقت رأس زوجها على الأرض وقامت إليه لا إله إلا الله lóbìnrin yìí bá ní ẹni tí ń sẹ́wọ́ sí mi yìí ọ̀rọ̀ làwọn gbére ọkọ rẹ̀ lélẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ وقامت إليه ọkọ ọmọ ọba yìí. سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون ababa wubi وقامت إليه ọmọbìnrin yìí wà lọ bọ́kùn mọ́ ọba làwọn afáǹpẹ́ afáàní ní fọ́ lásán وقلوبهن سريعة الميلان 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 abana àwọn obìnrin tẹ́ rí ni قلوبهن àwọn kan wọn سريعة الميلان ó yára sẹ́rí púpọ̀ ní ìsìlẹ̀ tó bá lẹ́bi. وقلوبهن سريعة الميلان وقلوبهن سريعة الميلان لا إله إلا الله ababa wubi فقلوبهن وقلوبهن سريعة الميلان وقلوبهن سريعة الميلان. ìgbà tọkùnrin tóbìnrin rí wípé ọ̀run pẹ̀lú ọmọ ọba yìí wọra wọn ẹ̀gbọ́n tọmọbìnrin wá rí ni ọwọ́ ìfọmọ ọba pé hudni mú mi máa gbé mi lọ hudni gbé mi àbọ̀bọ̀ rúbì. وقلوبهن سريعة الميلان وقلوبهن سريعة الميلان. ọmọ ọba wa náà ní fa'aridafa khalifa ẹ̀wọ̀n fa'aridafa khalifa wa sara ẹ̀gbọ́ àrídáfà khalifa ọmọ ọba wa gbé ọmọbìnrin yìí ó gbé khalifa sẹ́yìn rẹ̀ wa sara ìwọ̀n rìn lọ ó fún mi. وقلوبهن سريعة الميلان وقلوبهن سريعة الميلان. àwọn obìnrin jẹ́ òǹkà wí yìí wọ́n yẹ تأمن على النساء ولو أخا
ما في الرجال على النساء أمين àfààní látò ní lọ lọ́ta lẹ́. تمنن على النساء ولو أخاء ما في الرجال على النساء أمين wọ́n fàyà balẹ̀ lórí obìnrin rẹ̀ o. wọ́n rẹ̀ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ wọ́n. ما في الرجال على النساء أمين إن الأمين àfàbọ̀ wọ́n. أبز جوده لا بد أن بنظرة سيخون wọ́n rẹ̀ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ yóò jí wò. Allahu akbar. إن الأمين وإن تخبز جهده bẹ́ẹ̀ tí wọ́n lè jẹ́ ní àmánà tó lọ́kùnrin òpùrọ́. لا بد أن بنظرة ó sì jàmbá pẹ̀lú ẹni سيخون pẹ̀lú kó sí ojú wọn lásán ni. àwọn àfáànù wọn wá sọ báyìí wọn lọmọkùnrin yìí sùn lọ ìgbà tí wọn jí kò rí ìyàwó mọ́ yé ìyàwó náà. إن الأمين وإن تخبز جهده لا بد أن بنظرة سيخون wọ́n tẹ kọ́wọ́ àbọ̀bọ̀ wúbi ọkùnrin jí ìtẹ̀ kọ́sọ̀ tó jù wá ọkùnrin jí fọlọ́mù yẹ̀yí ní ha orí ìyàwó rẹ̀ kò rí. لا تمنن على النساء ولو أخاه ما في الرجال على النساء أمين àbọ̀bọ̀ wúbi قواكم الله fákítà fa ìzìrà ha ẹ̀wọ̀n bí kéwù ṣe dá tó fákítà fa ìzìrà ha تراها ọkùnrin wọn kọ ọlọ́bọ̀lá lọ ọlọ́ọ̀tọ̀ ni ọlọ́ọ̀kíní ni ọwọ́ àtọkùnrin wọn ọlọ́ọ̀nà bí ọlọ́ọ̀nà bí ìkìtà fáànù inú kéwù ìkìtà fáànù ìwọ̀n tọpa kiri pé bóyá máa láìlà. لا تمنن على النساء ولو أخاه ما في الرجال على النساء أمين nígbà tí yóò ṣe àwọn ọmọ wúbi máa dìrẹ́ kà á tó bá rí ìyàwó ẹ̀ ọba ìyàwó ẹ̀ lẹ́yìn máa láìlà ìlàlà ọba lẹ́yìn ìyàwó ẹlẹ́yìn ọba. وإن تخبز جوده ọmọ ọba tó gbèsè yẹn sí. لا بد أن بنظرة سيخون ẹ gbọ́dọ̀ mọ́ ekita fa ifira ababa wuvi. اكتفى إثرها dinu nabiyyi muhammadin. دين النبي محمد أخبار ẹsẹ̀ níbi muhammad ti rí nu. نعم المتية للفتى آثار bẹ́ẹ̀ bá fura jama. ayé ẹyọ kan subhanalladhi ó ti mú mi jáde lójú wa. الله أكبر ó ti mú mi jáde. دين النبي محمد أخبار bẹ́sẹ̀ níbi tí نعم المتية للفتى آثار ti kálukú bá ṣe náà ní ọmọ ẹjọ́ orí pa á lẹ̀. ترغبا عن الحديث وآله ẹ̀sùn ọmọdé aláì. فالرأي ليل والحديث نهار àjàkú iṣẹ́ sùúrù ọmọdé aláì. Allah ababa wuvi. أكرمكم الله fa àdìrákà ẹbí kò ṣe dáa tó ọwọ́ abáyàwó ẹ̀ lẹ́yìn ẹ̀sìn ọmọ ọba. دين النبي محمد أخبار àwọn ọmọ mi ọmọ نعم المتية للفتى آثار ababa wuvi ọbáyàwó lẹ́yìn ọmọ ọba. ńgbà tó rí bẹ́ẹ̀ fakala yabna al-malik ọwọ́ ni yabna al-malik ìwọ ọmọ ọba hadhihi zawjati ìyàwó mi ni hadhihi zawjati ìyàwó mi ni illallah ababa wuvi. لا تمنن على النساء ولو أخاه ما في الرجال على النساء أمين ìyàwó mi ni o fakhalli anha ẹ̀yẹ mọ̀ kéwù tàn kéwù khalli anha fílẹ̀ fún mi ẹ̀rẹ̀ khalli
bẹ́ẹ̀ inú èdè la khali fílẹ̀ wọ́n ti gbélé mọ́kà náà wọ́n kò síìbù wọ́n ti gbélé kárùn pé khali kárùkù ló ní tiẹ̀ khali fílẹ̀ kọ́ máa lọ àbá àwọn méjì tó ń jẹ́ tọ́wọ́ lọ́mọdé kan ọkọ̀ khali síìbù àwọn ọ̀sàwùjú kò síìbù wọ́n jọra wọn ní èdè. dínú nàbí Muhammad akhbaru nàìmọ́lẹ́mẹ́tì yàtọ̀ ní fata ààrẹ. wọ́n mọ̀ ọba ìyàwó mi ni o fàkàlẹ̀ àníhà fílẹ̀ o fàǹkàràtì o ọmọbìnrin ta níyàwó ẹ̀. orí náà ni. fàǹkàràtì o ta níyàwó ẹ̀. dínú nàbí Muhammad akhbaru nàìmọ́lẹ́mẹ́tì yàtọ̀ ní fata ààrẹ. obìnrin fàǹkàràtì ó dì náà èmi ẹ ṣe ìyàwó ẹ o èmi kọ́ àbábà wúbi èmọ̀tọ́ gbọ́ lálẹ́ inú fàǹkàràtì la ilaha illallah. obìnrin kò rí bẹ́ẹ̀. alábẹ́sẹ̀ alóní mínísàáyò ayínàní. ẹ̀gbọ́n tó ọmọbìnrin náà bàbá wúbi káàlátì làwù ọmọbìnrin wọn sọ fọkọ rẹ̀ ó ní anajariyatu bin Malik ìyàwó ọmọ ọba lèmi ṣe ìyàwó ọmọ ọba lèmi ṣe kájìyàwó ẹ sẹbi ẹmọ mi àti wọnyẹ láti sàlẹ̀ lókè. alẹ́ àfọ́sí alúni mínísàáyò ayínàní khabiru bí adiwáyé nísàáyò tọ́bíbù. àbábà wúbi anajariyatu bin Malik ìyàwó ọba lè ìyàwó ta ni sọ ma pé ọ̀tọ̀ ní kéèyàn sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ká wá fojú kó yẹn láti sàlẹ̀ lókè ọ̀rọ̀ àbá yíṣá àbá àbúràwùbí sọ ọlọ́tí ọlọ́mọbìnrin kan lọ ọmọkùnrin kan ọlọ́mọdé wá sálẹ̀ pàpàpà wá sálẹ̀ rọba àwọn bọ́dà ní kẹ́ fi tẹlifóònù yín nọ́mbà yín sí àyè ó ní ọ̀pá bàbá rẹ̀ àti ẹni ó rọ̀ ara wa. dínú nàbí Muhammad akhbaru nàìmọ́lẹ́mẹ́tì yàtọ̀ ní fata ààrẹ. ọlọ́wọ́ kọ bàbá rẹ̀ àti ọ̀pọ̀dá rẹ̀ tó rọ̀ àwọn bàdá ní kẹfì tẹlifóònù nàbà yìí sí àyè ọ̀dẹ̀ ọmọ yìí sì sáré pàpàpà bàbá rẹ̀ bẹ́ẹ̀ já. kí ló dé àwọn bàdá ní kẹfì nàbà tẹlifóònù yìí sí àyè yóò pẹ̀lú ojú ọ̀pá bàbá rẹ̀ àtẹni ọkọ afọbà wúbi nǹkan bẹ̀lẹ́ aláwọ̀ sọ̀rọ̀ gẹ̀bẹ̀n anilẹ̀ adífù wa áàlì fọ̀rọ̀ ayúlẹ̀ ìlú wal hadithu nàárù. fọkàlẹ̀ bí lórí Malik ọmọ ọba gan tó gbéyàwó sẹ́yìn ọwọ́ awo ẹkùnrin yìí ó ní àtòrí ìlú àǹtògéèrà aláyàjáriyàtì ọ̀fẹ́ gbẹ̀yàwó mi lọ́wọ́ mi ni ọ̀fẹ́ dógun lẹ̀ ni ọ̀fẹ́ gbẹ̀yàwó mi lọ́wọ́ mi ni. dínú nàbí Muhammad akhbaru nàìmọ́lẹ́mẹ́tì yàtọ̀ ní fata ààrẹ. ọkọ wa ní wọn ọkùnrin yìí wọn mọ ọba wàláhì innaha zawjati wàláhì mo fi Ọlọ́run ṣépè innaha zawjati ìyàwó mi ni àbọ̀mọ̀ wúbi wàláhì innaha zawjati ìyàwó mi. wa inna sayyidana Isa alayhi salam ahya ali anabi Isa ló jí fún mi ó ti kú tẹ́lẹ̀ anabi Isa ni. nàìmọ́lẹ́mẹ́tì yàtọ̀ ní fata ààrẹ. nàìmọ́lẹ́mẹ́tì yàtọ̀ ní fata ààrẹ. sayyidana Isa alayhi salam ahya ali ba'da mawtiha. anabi Isa òun jí ọmọbìnrin yìí fún mi lẹ́yìn ikú rẹ̀ tó ti kú. fabaynama hum kadhalik láàrin ìgbà tí ọmọ ọba àtọkọ ìyàwó ń fa fọ̀rọ̀mọ́ lọ́wọ́ afọ́bàwọ́bì wà Isa alayhi salam anabi Isa gan fún rẹ̀ bí ìzá èyí lọ́ba wà wájú wọn. Allahu akbar. sì pọ́n lòun tó. dínú nàbí Muhammad
أخبار كالكلمة يكو للفتى آثار anabi ọba ní anabi yẹsa ọ̀rọ̀ parí nù Allahu akbar fakala lahu ọkọ ara ọkọ wa gbẹmọ oníyà ruhala ama hadhihi zawjati ǹjẹ́ ìyàwó mi kọ́ yìí ebi ìyàwó mi ni allati ahayta ìyàwó mi tó jí fún mi tóun náà ní allati ahayta li ìyàwó mi tó jí fún mi kala anabi yẹsa ní naam bẹ́ẹ̀ ni òun náà ni fakalat ya ruhala obìnrin wa pe anabi Isa ó ní innahu kadhab ìwọ anabi Isa sọ́ọ́dọ̀ ọmọkùnrin òpùrọ̀ èèyàn ni innaha kadhab òpùrọ̀ èèyàn ni obìnrin tún sọ bẹ́ẹ̀ fún anabi Isa. dínú nàbí muhammadu akhbaru na'malimati yakú lilfata athar. innahu kadhab òpùrọ̀ ọkùnrin yìí wà anabi Isa wa ana jariyatu ibn al-malik ìyàwó ọmọ ọba tẹ̀mí ṣe ni ìmọ̀ni ẹ̀ gbọ́ tí ntọ́tún fún ọba anabi Isa nù fakala laha anabi Isa wà bínú ọwọ́ arúgbó ọmọbìnrin yìí pé amma anti allati hayatuk bi idhnillahi ta'ala ebi wọn náà mo jí pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run tí mo jí ọkọ nù sàárè fakalat ọmọbìnrin ní la wallahi ya ruhallah wallahi ya ruhallah ọmọbìnrin tún wí bẹ́ẹ̀ wọn lè bí Isa Allahu akbar. ولربما جعل الفتى آثار والشمس بازغة لا أنوار أبابا وفي لا يؤمن الله وجودك آمين فانتوي لنا ولربما جعل الفتى آثار والشمس بازغة لا أنوار. النبي يسوع أن تباري به وربني ردي علينا ما أعطيناك أنت عفوا دعك بعد نسي فسكتت ميتت لا إله إلا الله. ولربما جهل الفتى آثار والشمس بازغة لها أنوار. أكرمكم الله. ردي علينا ما أعطيناك أنت عفوا دعك fasakatat mayitat lọba arébọlẹ lọba kú njẹ afọba wuli kala Isa alayhi salatu wa salam ẹyin yóò ṣe ọlọ láyé ta níbi Isa nù subhanalladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ardu ومن أنفسهم ومما لا يعلمون. النبي صلى الله عليه وسلم من أراد أن ينظر إلى شخص مات كافرا فأحيي فآمن ومات مؤمنا فلينظر إلى ذلك. ẹni tó bá fẹ́ wò nínú ìjọ nínú èyí tí ń bá sọ̀rọ̀ yìí ẹni tó bá fẹ́ wo èèyàn kan tó kú ní kèfèrí ó kú ní kèfèrí àwa jí ọwọ́ àgbà fọlọ́hún ó tún padà wá kú ní kèfèrí ní mùmínì kọ́ lọ wo ọkùnrin àkọ́kọ́ tá a jí ni. subhanalladhi ó kú ní kèfèrí nígbà tó wá dìde ẹni pé la ilaha illallah ẹni bá fẹ́ wọ ẹni tó kú ní kèfèrí ká wá jí tó wá gbà fọlọ́hún tó wá kú ní mùmínì kọ́ lọ wo ọkùnrin àkọ́kọ́ ni. subhanalladhi khalaqal azwaja kullaha. wọ́n mú ní ẹni bá ti fẹ́ lọ wo èèyàn kan afábà òbí tó kú ní mùmínì ọwọ́ afábà òbí ó kú ní mùmínì dáadáa. subhanalladhi
fàáyà خلق الأزواج كلها ẹni ọkùnrin mú mi tó lọ wá jí fákàfàrà ń bọ̀ lọ wá jí ọwọ́ adi kẹfẹ́rí wà má ta káfẹ́ra ọ̀pọ̀lọpọ̀ wá kún ní kẹfẹ́rí ẹ̀fọ́dì ìlà àdì ìlúmọ̀lẹ̀ ẹ̀wọ̀ kọ́lọ̀ owó obìnrin ni ẹ̀rẹ̀ kó obìnrin ni ìgbà tí ọkọ̀ kúnjọ́ òun tọkọ rẹ̀ fi ń sunkún yìí mú mi ní lókun ó sì wá jí yíjí tí ó jí Allahu akbar ọwọ́ adi kẹfẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wá kún ní kẹfẹ́rí. سبحان الذي خلق الأزواج كلها ọkọ wa ní lẹ́yìn ìgbà tó gbéyàwó òun ti kú ìtòwò tí ibi tó tún gbà kú ìfà àkísàmà ó lóun ní níyàwó kan mọ́tò wọ́n yẹ lọ gbọ́ lọ ọwọ́ lọ bọ́ sínú ìlú kan wọ́n ń sin lọ́wọ́ tó yẹ kú ọ̀yẹ́ ntòun rí yìí òun tó níyàwó kan mọ́ báyìí ti rí nìyí. سبحان الذي خلق الأزواج كلها ọlọ́run yá ti bọ̀ tán wọ́n dáa. مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. ẹ wò bí fàájì Kùránì ṣe dáa jẹ̀mọ́ ìyá afọ́kọ́tọ́ mọ́ àfi ọtọ́ mọ́. الله anabi ni baligu ani walaw آية wala bẹ pa ayẹ yọ kan afa sẹ wa ayẹ tó la mu layilu nasilahu min unna. وآية لهم الليل نسلخ من النهار فإذا هم مظلمون. ọlọ́ni àwọn àmì tẹ́lẹ̀ máa wọ́ lọ́lọ́run ọ̀kan nù nínú àwọn àmì náà ọ̀kan ní òru tẹ̀ wáyé látọ̀rọ̀ òru láti mú ọ̀sán jáde látàrí ọ̀sán alẹ́ òtúndé lábàtúkọ̀ alẹ́ ọ̀sán o wọ́n ti ní mọ́pẹ́ mọ́ lé wa àti tó bọ́ ní òru nísìnyí fa ayẹ ẹ̀dàkùnjà máa mọ̀ wá bẹ́yìn alhamdulilayi rabbil lójú mi ó dàbí pé báyà kẹ́yìn ṣe rí lára mi bẹ́ẹ̀ náà ló rí lára èyí náà. alhamdulilayi. ọwọ́ wàhálà àbí ọwọ́ wàhálà ayẹ yọ kan pẹ̀lú ká wá fẹ́ tẹ́lẹ̀ ká máa palàpalà pa ọlọ́run bó ti wọ̀ wàhálà ó dẹ̀ ní ọkàn rẹ̀ lè yọ̀rọ̀ yùkọ́ báyìí ti rí mi ọlọ́run o Ànábì Ìsá lu ayé ti lu ayé yìí bọ̀ àwọn kan ti lò ó bọ̀ kó tó wá kàn níbi Muhammad àwa bẹ̀ ọ́ ìwọ ọlọ́run ẹkú tá a so lẹ́nìí òfin tó ṣẹlẹ̀ ń jọ wọ́n wa. masha Allah. lásìkò Ànábì Ìsá ló sì ṣẹlẹ̀. alayhi salatu wa salam. na abuna òtọ́ ha. abuna òtọ́ ha sab'atun qasimu ma'a Zainabi wa Ruqayyati ma'a Fatima ma'a Ummi Kulthum وعبد الله إبراهيم والترتيب ذاكم لازمة وخديجة أم الجميع سوى الأخير فنجل مارية الجمال الياسمة وجميعهم إلى دار البقاء من قبل إلا البطول لفاتمة ووالد إلهي حفنا ومن علينا بغفران وحسن الخاتمة. آمين àmín fúlà aka ìtàbùlà ó fi bá wa tó àwọn ọmọ Ànábì méjèèje àwọn ọmọ mẹ́fà ọlọ́wọ́ sábà tó méjì làwọn ọmọ tá Ànábì bí ọ̀hún Qasimu àti Qasimu bẹ̀wọ̀ ọlọ́run ma'a Zainabi àti Zainabu bẹ̀ lọ́run wa Ruqayyati àti Ruqayyatu bẹ̀ lọ́run ma'a Fatima àti Fatima náà bẹ̀ ma'a Ummi Kulthum àti Ummi Kulthum bẹ̀ lọ́run wa Abdillahi Ibrahim àwọn ọmọ Ànábì náà nù. والترتيب ذاكم لازمة ọlọ́wọ́ nyàmú wa yìí méjì àfọwọ́.
خديجة أم الجميع سوى الأخير Khadija tẹ rí ni ìyàwó ànábì أم الجميع سوى الأخير òun ló bí gbogbo àwọn ọmọ méjèèjì ni فنجل مارية الجمال الياسمة ọ̀dọ́ gbogbo wọn tá a fi tí bọ̀rọ̀ yìí وخديجة àfi Khadija náà bẹ̀wọ̀ ọlọ́run أم الجميع سوى òun الأخير ló bí gbogbo àwọn ọmọ méjèèjì ìfà ànábì Muhammad سوى àfi الأخير tìgbẹ̀yìn ni tó sì keje فنجل مارية الجمال الياسمة òun náà ni Ibrahim tí Mariyatul Qibtiyya bí yẹ gbàkọ̀ ọlọ́run àfa wa ni mo wá fún gbogbo àwọn ọmọ náà bẹ̀wọ̀ ọlọ́run نكل إلى دار البقاء gbogbo ọmọ ànábì méjèèjì yìí náà wọ́n kú láyé nígbà tó bí wọ́n ti kú إلى دار البقاء من قبله إلا البتول لفاطمة ووالد sallallahu alaihi wasallam إلهي حفنا وامن علينا بغفران وحسن الخاتمة. ànábì tọrọ pé ọ̀rẹ́ ẹ̀wọ̀n náà nù ọ̀rẹ́ náà nù ọ̀pọ̀ ọmọ rẹ̀ kéde ọ̀pọ̀ kejì ọ̀pọ̀ لا gbogbo إله إلا الله. yìí sì ń fọwọ́ rẹ̀ sí wọn. وجميعهم نكلوا إلى دار البقاء من قبلي إلا البتول لفاطمة. àti Fatima nìkan lọ́gbà yìí rẹ̀ السلام. Fatima nìkan lọ́kàn yìí òun náà sì kú ọ̀láyé lẹ́yìn oṣù mẹ́fà tàbí bí kú ọ̀láyé. àfa wa ni mo fi ọlọ́run ọmọ yìí bẹ̀wọ́ ọlọ́run ó fàdà gbogbo wa yìí kó yí wà pọ̀ ومن علينا wà á ta gbogbo wa wà á rọjà lùbáríkà lé wa lórí. بغفران وحسن الخاتمة. wọ́n láti bọ̀ kẹ́ dáadáa. ومن علينا بغفران وحسن الخاتمة. ọlọ́run آمين ya Rabb يا رب ya Rabb. يا رب. Aisha ẹwà àdéhùn ọlọ́run Aisha tù látọmọ ọdún mẹ́fà ọdún mẹ́sàn-án ní ti ń jẹ́ ìyàwó ànábì Muhammad kò sì bímọ fún ànábì òun nìkan là ànábì sì fẹ́ ní múndíà gbogbo àwọn yòókù adélébọ̀ ni wọn sallallahu alayhi wa sallam ọwọ́ anáyìn ìjọ ànábì Muhammad ọlọ́ ànábì sọ fún mi báyìí pé ẹni ọba ni ya Rabb ẹ̀ sì wúlò ya Rabb ẹni ọba wí bẹ́ẹ̀ ní iye ìgbà tí wí yìí